ẹ ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé ẹni àbá ń bá nájà ńlá wò a kì í wo ariwo ọjà. Ohun ẹ kó o ṣoríire ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò oríire tó wá rìn yìí ni mo fẹ́ kó o gbájúmọ́. Má fi òye sí ariwo tí wọ́n ń pa lọ́tún àti lósì rẹ̀. Ìdí ni pé ariwo mu kọ́lé ogún mo ralẹ̀ ọgbọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń pa irọ́ tó jìnnà sí òtítọ́ ni. Kínní kan ni mo mọ̀ tó dá mi lójú wípé èèyàn kì í tanra rẹ̀ pẹ́ bí àfín tó ní kí wọ́n máa pè mí lóyìnbó. Ẹni ó ti ṣu méjì bọlẹ̀ tó ń pariwo fún aráyé pé igba aṣu lòún gbìn. Ṣebí àkókò ìkórè ó fẹ́ẹ̀ wọ mú tán n ò bá sun iṣu méjì rẹ̀ jẹ a wá kó irọ́ èjìdínnígba yòókù sínú odó a máa gún níyàn. Má fi ohun tó ń rí lórí ayélujára fi ṣe gbèdéke ayé rẹ̀ nítorí pé irọ́ funfun ni. Tí ẹ̀ wá wò ó ká wá sọ pé òtítọ́ ni. Kò dára kéèyàn máa fi ayé aláyé wé ayé tiẹ̀ nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ la rìn wá. Àkókò àṣeyọrí oníkálukú ó sì ń bẹ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ọ́ ṣe. Àmín.